Hi guys, I welcome you all to SP Media TV. Tẹ̀síwájú nígbà kíkọrin wa in 440 ìgbàgbọ́ mi wù ọ́ lórí ìjókòó. Praise the Lord. Praise the living Jesus. Ní báyìí ohun tí ó kàn ní ẹ̀kọ́ kíkà àkọ́kọ́. Ẹ̀kọ́ kíkà àkọ́kọ́. Ẹ̀kọ́ kíkà àkọ́kọ́ fún ìsìn àìsùn onígbàgbọ́ tí bàbá wa lọ́wọ́ sínú àpọ́sù Emmanuel Ogunlaja Otayiku lárùn ní ìwé ìfihàn orí ìkẹrìnlá bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkíní títí dé ẹsẹ̀ ìkẹtàlá. Our first lesson for Waykeep
of our father, our most senior apostle, Emmanuel Ogunlaja, shall be seen in the book of Revelation, chapter 14, from verse 1 to 13. I read. Mo kà á báyìí wípé mo sì wò ó sì kíyèsí ọ̀dọ́ àgùntàn náà dúró lórí òkè Síónì àti pẹ̀lú rẹ̀ ọ̀kẹ́ méje ó lé ẹgbàáje ènìyàn. Wọ́n ní orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ tí a kọ síwájú wọn. Ẹsẹ̀ ìkejì, wọ́n sì gbọ́ nǹkan láti ọ̀run wá bí ariwo omi púpọ̀ àti bí sísọ àrá ńlá. Wọ́n sì gbọ́ àwọn adúdú wọ́n ń dúdú rú wọn. Ẹsẹ̀ ìkẹta, wọ́n sì ń kọ bí ẹni pé orin tuntun níwájú ìtẹ́ ẹnì àti níwájú àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì àti àwọn àgbà nì. Kò sì sí ẹni tí ó lè kọ orin náà bí kò ṣe àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàáje ènìyàn tí a ti rà padà láti inú ayé wa. Ẹsẹ̀ ìkẹfà, wọ́n sì dájọ́ ìmíràn òkú ní agbede méje ọ̀run tí ó ti ìrere àìnípẹ̀kun láti wàásù fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé àti fún gbogbo orílẹ̀ àti ẹ̀yà àti èdè. Ẹsẹ̀ ìkẹjọ, áńgẹ́lì yóò sì tẹ̀lé òun wípé Bábílónì wó, Bábílónì tó tóbi nì wó, èyí tó ti bí gbogbo orílẹ̀-èdè mú nínú ọdún wáìnì ìbínú àgbèrè rẹ̀. Ẹsẹ̀ ìkẹsàn-án, áńgẹ́lì kẹta sì tẹ̀lé wọn, òun wí náà rárá pé ẹnikẹ́ni bá forí balẹ̀ fún ẹranko nì àti àwòrán rẹ̀ tí ó sì gbé àmì síwájú rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀. Ẹsẹ̀ ìkẹwàá, òun pẹ̀lú yóò mú nínú ọdún wáìnì ìbínú Ọlọ́run tí a tú jáde ní àìní àbùlà sínú agbo ìrúnú rẹ̀. Nítorí iṣẹ́ wọn lẹ́yìn ẹsẹ̀ ìkẹta ẹsẹ̀ wúrà wọ́n sì gbọ́ nǹkan láti ọ̀run wá ń wí fún mi pé kọ̀wé rẹ̀ alábùkún ní àwọn òkú tí ó kú nípasẹ̀ Olúwa láti ìyìn lọ. Bẹ́ẹ̀ ni èmi wí kí wọn kí ó lè sinmi kúrò nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn ń tọ̀ wọ́n lẹ́yìn. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ jẹ́ ká lè lórí ọ̀sẹ̀ wa nígbà tí àwọn akọrin ló máa tẹ̀síwájú nípa kíkọrin bàbá tó dá ọ̀run méje lórí ìdúró wa. Àti ilẹ̀ méje pẹ̀lú. Àti ilẹ̀ méje pẹ̀lú. Ayé ló ṣe kẹ́ẹ̀dógún.
kan bí ẹnìkan bá rìn ní ọ̀sán kì yóò kọsẹ̀ nítorí tí ó rí ìmọ́lẹ̀ ayé yìí ṣùgbọ́n bí ẹnìkan bá rìn ní òkùnkùn yóò kọsẹ̀ nítorí kò sí ìmọ́lẹ̀ nínú rẹ̀. Ẹsẹ̀ ìkọkànlá tó ti dáná ẹ̀kọ́ náà dúró. Nǹkan wọ̀nyí ni ó sọ lẹ́yìn èyí nì ó sì wí fún wọn pé Lásárù ọ̀rẹ́ wa sùn ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀. Ẹ gbọ́ ẹ̀kọ́ náà ní ẹ̀kan sí. Nǹkan wọ̀nyí ni ó sọ lẹ́yìn èyí nì ó wí fún wọn pé Lásárù ọ̀rẹ́ wa sùn ṣùgbọ́n èmi ń lọ kí èmi kí ó lè jí dìde nínú oorun rẹ̀. Èyí ni ọ̀rọ̀ Ọlọ́run. Praise the Lord. Hallelujah. Ẹ ká ìjẹ́ló yẹsẹ̀ wa ní 365. Ilé ayọ̀ kan wà lókè. Ẹsẹ̀ kìíní, ẹsẹ̀ kẹta àti ẹsẹ̀ tí ó gbẹ̀yìn. Ilé ayọ̀ kan wà lókè. Tí ó dán tí ó sì lẹ́wà. Ayọ̀ ibẹ̀ kì í sì dópin. Lọ́sàn-án tàbí lóru. Àwọn áńgẹ́lì ń kọrin. Yí ìtàbí mímọ́ náà ká. Nígbà wo la ó rí ọ? Ilé tó dára jùlọ. Ilé dídán. bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kìíní títí ẹsẹ̀ kọkànlá láti inú ìjọ wa C&S ọ̀nà wà mímọ́ parish. Ní gbòǹgbò rẹ̀ ti lè di ọ̀gbọ̀n nínú ilẹ̀ tí kùkùté rẹ̀ sì kù ní ilẹ̀. Síbẹ̀ nígbà tí ó bá gbòòrò òfin yóò sọ yóò sì yọ ẹ̀ka jáde bí ewéko. Ṣùgbọ́n ènìyàn kú a sì sọ ọ́ dànù.
nítorí àlejò ni èmi lọ́dọ̀ rẹ àti àtìpó bí gbogbo àwọn bàbá mi ti rí. Verse 13. Dá mi sí kí èmi kí ó ní agbára kí èmi kí ó tó lọ kúrò nínú yìí àti kí èmi kí ó tó ṣe aláìsí. Báyìí náà parí ẹ̀kọ́ kíkà náà kó lọ kó sì gbà tó kíkà wọn. Praise the Lord. Ẹ ká yin Olúwa lógo. Mo wà bíbá yin Olúwa lógo. Ní báyìí, àwọn máa tẹ̀síwájú nínú orin wa nígbà tí a kọrin hymn 751. A ó pàdé létí odò lórí ìdúró. Ẹ gbogbo ẹ̀ka ìdè sí dúró. Ẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀. Ẹsẹ̀ áńgẹ́lì ti tẹ̀. Ó
ògo nígbà tí a lọ fún ẹ̀kọ́ kíkà kéje láti ẹnu àwọn ọmọ olókùú aṣojú kan láàrin àwọn ọmọ òkú. Praise the Lord. Ẹ̀kọ́ kíkà wa fún ìsìn bàbá wa láòrè nínú ìwé ìfihàn orí keje bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kínní eré ìparí. Lẹ́yìn náà mo sì rí sí kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ẹnikẹ́ni tí ó lè kà láti inú orílẹ̀-èdè gbogbo àti ẹ̀yà àti ènìyàn àti láti inú èdè gbogbo wá. Wọ́n dúró níwájú ìtẹ́ àti níwájú ọ̀dọ́ àgùntàn náà. Ó wọ̀ wọ́n ní aṣọ funfun, ìmọ̀ ọ̀pẹ sì ń bẹ ní ọwọ́ wọn. Ẹsẹ̀ kẹwàá. Wọ́n sì kígbe ní ohùn rara wípé ìgbàlà ni ti Ọlọ́run wa tí ó jókòó lórí ìtẹ́ àti ti ọ̀dọ́ àgùntàn. Ẹsẹ̀ kọkànlá. Gbogbo àwọn áńgẹ́lì sì dúró yí ìtẹ́ náà ká àti yí àwọn àgbà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ká. Wọ́n wólẹ̀ wọ́n sì dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà, wọ́n sì ń sin Ọlọ́run. Ẹsẹ̀ kejìlá. Wípé àmín, ìbùkún àti ògo àti ọgbọ́n àti ọpẹ́ àti agbára àti ipá fún Ọlọ́run wa láé àti láéláé. Àmín. Ẹsẹ̀ kẹtàlá. Ọ̀kan nínú àgbà náà sì dáhùn, ó bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun nì? Níbo ni wọ́n sì ti wá? Mo sì wí fún wọn pé Olúwa mi, ìwọ ni o lè mọ̀. Ó sì wí fún mi pé àwọn wọ̀nyí ni ó jáde láti ìpọ́njú ńlá, wọ́n sì ń fọ aṣọ wọn, wọ́n sì sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nítorí náà ni wọ́n ṣe ń bẹ níwájú ìtẹ́ Ọlọ́run tí wọ́n sì ń sìn lọ́sàn-án àti ní òru nínú tẹ́ḿpìlì rẹ̀. Ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò sì ṣíji bò wọ́n. Ebi kì yóò pa wọ́n mọ́, bẹ́ẹ̀ ni òǹgbẹ kì yóò gbẹ wọ́n mọ́, bẹ́ẹ̀ ni oòrùn kì yóò pa wọ́n tàbí oòrùn. Ẹsẹ̀ kẹtàdínlógún ṣá ò ti dáni dúró fún ẹ̀kọ́ kíkà náà. Nítorí ọ̀dọ́ àgùntàn tí ń bẹ ní àárín ìtẹ́ náà ni yóò máa ṣe olùṣọ́ àgùntàn wọn, tí yóò sì máa ṣe amọ̀nà wọn sí ibi orísun omi ìyè. Ọlọ́run yóò sì mú oúnjẹ gbogbo, yóò sì nu omijé wọn gbogbo nù kúrò ní ojú wọn láé àti láéláé. Praise the Lord. A ó lọ nínú àdúrà ènìyàn mẹ́ta. Àdúrà kìíní yóò lọ sí ìjọba St. Peter's Spiritual Church Akala, nígbà tí a ó bẹ̀ wọ́n láti bá wa dúpẹ́ lóríṣiríṣi ọ̀nà ní ọwọ́ Ọlọ́run. Àdúrà kejì yóò lọ sí ìjọba Kianes Shobande Parish Ajébọ̀, nígbà tí wọ́n bá gbàdúrà ààbò lórí ọmọ, ẹbí àti ìjọ kọ̀ọ̀kan kí ikú náà tó má di àkúfà. Ẹlẹ́ẹ̀kẹta yóò lọ sí ìjọ Kianes Orí Ọ̀fẹ́ Parish Olóṣùn. Wọ́n bá gbàdúrà àlàáfíà fún orí kọ̀ọ̀kan, ìdílé àti orílẹ̀-èdè lápapọ̀. Ògo ni fún bàbá, ògo ni fún ọmọ, ògo ni fún Ọlọ́run mímọ́. Ètò àlàáfíà ṣe tó ń bẹ nísìnyí bẹ́ẹ̀ ní sùnárì ní ìgbà gbogbo ayé àìnípẹ̀kun. Àmín. Ẹ ó ìwà ayọ̀ sí Olúwa, ẹ̀yin ilẹ̀ gbogbo, ẹ fi ayọ̀ sí Olúwa, ẹ bá ti ẹ̀yin torí sí ìlú rẹ̀, kí ẹ̀yin tó mọ̀ pé Olúwa òun ni Ọlọ́run, òun ni ó dá wa, tirẹ̀ ni àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀, ti ẹ̀yin ti ọpẹ́ àti sí àgbàlá rẹ̀, ti ẹ̀yin ti ìyìn, kí ẹ máa dúpẹ́ fún, kí ẹ sì máa fi ìbùkún fún orúkọ mímọ́ rẹ̀, nítorí tí Olúwa pọ̀ ní oore, àánú rẹ̀ kò ní pẹ̀kun, àti òtítọ́ rẹ̀ láti ìrandíran láé àti láéláé. Àdúrà. Àmín. Ọlọ́run ní wọ́n gbọ́ ọpẹ́ nínú àwọn ọmọ yìí pé nígbà tí wọ́n ti dá ọjọ́ ìṣẹ̀lẹ̀ ibi àjálù ibi ẹ̀jẹ̀ ba ọjọ́ ìjẹ́ mọ́ wọn lọ́wọ́. Àwọn ènìyàn bí ènìyàn gbà ẹ̀jẹ̀ ń dágbára nínú ayé wọn. Àdúgbò pé wọ́n ti ń súré sọ̀tún tí wọ́n súré sọ̀tún ẹ̀yìn Ọlọ́run ẹ darapọ̀ mọ́ wọn. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa. Àdúgbò lórí ìlú Oyèkọ́lá ipò wà láyé ó wà láàyè. Gbogbo ẹ máa wọnú ìlú yìí o. Kò ṣeé ṣe mọ́ ẹ̀jẹ̀ ó ṣẹlẹ̀ nínú ayé wa. Ìlú Olúwa àdúgbò gbọ́ ọpẹ́ wa. Àdúgbò lórí gbogbo ìjọ ìní Ọlọ́run tí wọ́n péjú pèsè lónìí fún ìsìn àìsàn onígbàgbọ́ tí bàbá wọn Ogunlaja
Ogunlaja Olúwa ẹ gbà yín wa nínú gbogbo tí a ń ṣe láti January tí dé àkókò yìí ọ̀pọ̀ ìṣẹ̀lẹ̀ ló ti ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ikú ló ti ṣẹlẹ̀ àdúpẹ́ pé ẹ ò jẹ́ ká nípìn nínú wọn nítorí pé sọ fún wa pé kíkẹ́ wọn tẹ̀ ìpamọ́ ló yọ nínú ewu àdúpẹ́ pé ẹ pamọ́ nínú ewu àdúpẹ́ pé ẹ gbà lọ́wọ́ ajínigbé àdúpẹ́ pé ẹ gbà lọ́wọ́ ajínità àdúpẹ́ pé ẹ jẹ́ ká fi ẹsẹ̀ kọ àdúpẹ́ pé ẹ jẹ́ kó kú akódòkú ní ṣaka ẹ ò jẹ́ àbọ̀sọ̀ ajínigbé Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa ayérayé Olúwa ẹ gbà yín wa ẹni ẹ fa ìgbà wá tẹ́jẹ́ kó ṣeé ṣe fún wa lónìí kì í ṣe pé àti agbára wa ni kì í ṣe bá ṣe dára sí i ni bẹ́ẹ̀ ni kì í ṣe ìwà wa ló péye ní iwájú yín ṣùgbọ́n a rí àánú gbà Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa lórí àwọn ọmọ yìí Olúwa ẹ gbà yín wa lórí abúlé Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa lórí ìdílé wọn Olúwa ẹ gbà yín wa lórí gbogbo ìjọ lápapọ̀ tí wọ́n pèsè sí Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa Ọlọ́run aláàánú jùlọ tábà rà àwọn ẹ̀ṣẹ̀ tí kò ní jẹ́ kí ọpẹ́ wa gbogbo ìtẹ̀yìn Ọlọ́run wa Ọlọ́run ẹ dáríjì wa ẹ̀mí mẹ́ dáríjì wa ẹ gbà gbogbo ògo ní fún lókè ọ̀run Jésù Olúwa wa. ṣé ẹ rí ọ̀rọ̀ bàbá wa kò ṣe é sọ tán sọ̀rọ̀sọ̀rọ̀ ní o bàbá wa ń sọ gan ó fà lọ́mọ lọ́wọ́ náà bẹ́ẹ̀ ó fà ọ̀rọ̀ ẹ lọ́mọ lọ́wọ́ ṣùgbọ́n bàbá wa kórìíra irọ́ gan ó kórìíra irọ́ ó dẹ̀ kórìíra àìṣe òtítọ́ dé pé kò láìkí ẹ̀ bàbá wa bá ń sọ̀rọ̀ báyìí gan o ò ní fẹ́ lọ tó ló lè fọ̀rọ̀ dá ẹjọ́ kò ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tó o bá ṣe kinní kan bàbá mi máa bá ẹ wí o kò dẹ̀ ní tẹ́ ẹ lọ́rùn ṣùgbọ́n gbogbo ọ̀rọ̀ tó bá sọ yẹn náà ṣì máa ṣẹ ṣùgbọ́n ọ̀rọ̀ ẹ kò ní tẹ́ ẹ lọ́rùn tá bá ní ká máa sọ ó máa gùn ó dẹ̀ máa pọ̀ ó dẹ̀ máa ń ṣe ó máa ń fúnká kò háwọ́ ohun tó tún dùn mí jù nìyẹn kò sí tí bàbá mi ò lè fi tọrẹ fún ènìyàn ó dẹ̀ kó ènìyàn mọ́ra gbogbo ọmọdé àti àgbà ló kó mọ́ra lọ́pọ̀lọpọ̀ gan ìwà rẹ̀ ó dára o bàbá ní ká sọ àmà sọ jù bẹ́ẹ̀ lọ ẹ ṣé mo dúpẹ́. Special Apostle Emmanuel Ogunlaja ó jẹ́ bàbá ó jẹ́ èèyàn dáadáa nínú ìlú yìí ó jẹ́ èèyàn dáadáa ní àròkọ́kọ́ àgán ó jẹ́ èèyàn dáadáa bí ìlú yìí ṣe tóbi tó kò sí lẹ́ẹ̀kan tó bá yìí kó ṣoore sínú ẹ̀ níbi tí bàbá yìí dáadé tó bá jí làrú bá lọ sóko tó bá kọ́ lọ́pàá ráńkò yá ó kọ́ ẹ̀kú dẹ̀ lọ́jọ́ yẹn á wá ohun tó máa fi yá á wà lọ ó sì nífẹ̀ẹ́ ènìyàn ó ń kó èèyàn mọ́ra kíní kan kò gbọ́ lójú láti ná fún èèyàn ó bàbá lawọ́ bàbá kò háwọ́ nítorí bẹ́ẹ̀ ohun ribiribi ohun la pàdánù kọ́lọ́run kó fún àyè wọn ṣe Jésù Olúwa wa. Praise the Lord. Hallelujah. Mo kàn fẹ́ kí gbogbo ènìyàn kó kàn gbé ọwọ́ ọ̀tún sókè báyìí orin ló máa bá mi kọ fi ọ̀nà rẹ lé Olúwa lọ́wọ́ torí pé ìrìn àjò tí bàbá yìí rìn tí Ọlọ́run bá fún ẹ láǹfààní láti rìn ó ti kó gojá Ọlọ́run ti jẹ́ kó yé mi pé ọ̀run rere ni bàbá wà tí wọ́n ti ń lùlù tẹ̀lé wọn pé a ó ilé tí bàbá ti ń jó tẹ̀lé wọn mo dẹ̀ gbọ́dọ̀ sọ ìwọ ènìyàn ọkùnrin àti obìnrin tó kì í fẹ́ máa gba ọmọ sọ́dọ̀ tó jẹ́ pé ìṣekúṣe ló máa ń ṣe wọ́n tí bàbá yìí ò rí bẹ́ẹ̀ o tí bàbá yìí ò rí bẹ́ẹ̀ o ó lè mọ̀ pé àwọn kọ́ ló bí mi wọ́n kó wa pọ̀ wọ́n dà wá mọ́mọ́ tọ́ a ò mọ mẹ̀mẹ̀ nínú ẹ̀mẹ̀ mo dà wọ́n láàmú gan o but kò sí wọn bẹ́ẹ̀ ni kò rẹ̀ wọn mo lè gbọ́dọ̀ sọ ó lè mọ̀ pé àwọn kọ́ ló bí mi tí wọ́n bá gbà ẹ́ tó o bá gba ọmọ sọ́dọ̀ ṣé bí Ọlọ́run ṣe rán ẹ má fi gbágun ní mú má jẹ́ kó ọmọ yẹn kó mọ mẹ̀mẹ̀ nínú ẹ̀mẹ̀ mo ń sọ èyí torí ẹ̀yin òróró tẹ́ ẹ máa ń tọ́ ọmọ yín yàtọ̀ sí ọmọ ọlọ́mọ bàbá yìí is a man of people ẹ̀yin ọ̀rẹ́ mi ta ni mo ń pariwo kó kú gbogbo orí Facebook ti ṣe gíní ó ti kú sọ́ọ̀nì ìmú ẹ̀ ni mò ń jẹ́ ẹ gbọ́ kí Ọlọ́run kó tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere. Àmín.
mo lẹ́yìn oyè Bọ́lá mo lẹ́ẹ̀kú lédè ẹ̀yin ìjọ oyè Bọ́lá ẹ̀kú lédè bàbá aláṣọ jùlọ tálẹ́lẹ̀ tí máa rí máa bá yín sọ̀rọ̀ báyìí ẹ̀dì yẹn mú kẹ̀ṣẹ́ lóní ìkejì bàbá kì í bá ń re jẹ́ ṣé lára ẹ lè kánná kò sí ohun tó díjú tí bàbá kò ní yanjú rẹ̀ kì í ṣe lóye Bọ́lá nìkan ó ṣe yíká gbogbo ẹkú ẹ̀ka Ọbáfẹ́mi kò síbi tí wọ́n ò tí wọ́n. nítorí pé wọ́n jẹ́ ọlọ́dẹ. Sorry ma. Tótó òkòkò tó bá díjú tí àwọn alábúlé yẹn bá fẹ́ ṣe òjòrò bàbá yẹn á ṣe kí ni á dìde á ṣe kí ni lásìkò ṣe tirẹ̀ orí mẹ́rin. nígbà tí bàbá fi òrìṣà ìbílẹ̀ sílẹ̀ tó gba ẹ̀sìn láti inú Anglican ni wọ́n ti bọ́ sínú aláṣọ funfun bàbá kò máa padà bójú ẹ̀yìn. a ò sí nílé. èmi jẹ́ rí tí mo dúró yìí tó bá pè mí lọ́sàn-án máa jẹ́ tó bá pè mí lóru máa jẹ́ títí ó fi kú. bàbá kò padà lọ sí òrìṣà múrẹ̀ kò bọ́ aṣọ funfun ìsílẹ̀ kò sì sẹ́ Ọlọ́run rẹ̀. ẹ̀yin ọmọ ta ló fẹ́ dìpọ̀ bàbá yẹn mú báyìí ní abúlé àti ní ẹnìkan ṣòro ẹ dáadáa mo mọ bí mo ń lọ kí mo gbà ṣe ẹnìkan ṣòro ẹ dáadáa mo kúrò ní ilé ìdánwò yín ìjọdọwọ yín o gbogbo ẹ̀yin ẹbí àtọmọ ògo ni fọlá lókè ọ̀run kò síbi tí wọn ò ti mọ bàbá nínú conference olùgbà kò lè gbàgbé wọn ẹ máa tó gbọ́ díẹ̀ sí ó kù díẹ̀ ó kù ìṣẹ́jú bí méjì. ọmọ ìgbàlà ké hallelujah ẹ ké hallelujah. ipò tí bàbá wa wà ìta lọ́kàn báyìí láàrin èmi àti ẹ̀yin dalẹ́lẹ̀ tọ́ka ẹ̀ tó kàn kò sí. wọ́n ní ṣùgbọ́n ń gbà tán wọ́n gbé aṣọ yìí wọ̀ ìyanu ṣẹlẹ̀. mo kí ẹ̀yin ọmọ bàbá pé bàbá kú sọ́wọ́ Kristi ó sùn sọ́wọ́ Kristi ògo ńlá ni. ó yá ká orin yẹn kankan. lẹ́yìn ayé búburú yìí ayé ẹkún ọ̀run òṣì yìí ibi rere kan wà àyípadà kò sí níbẹ̀ kò séwu àfọ̀sán títí wími wò wà níbẹ̀. mo nídìí ni mo ń bọ̀. ẹ̀yin bàbá ta ni fẹ́ wá bẹ̀ ní ẹjẹ́ jókòó ẹ̀yin bàbá mi. yóò gbogbo wa ni. wími ṣó fẹ́ wà níbẹ̀ arákùnrin àti arábìnrin ta ni fẹ́ wà níbẹ̀ ṣé ọwọ́ rẹ ṣó gbé ẹwọ́ bẹ̀ ebi mò ń lọ ni wími ìwọ ń wà níbẹ̀ mi ṣé ìwà tó ń kù ṣó lè mú ẹwọ́ bẹ̀ 144 people ó wà núwèé lẹ́sìn tẹ kọ́kọ́ kà ọ̀kẹ́ méjì ó lẹ́gbàájì wọ́n ti pẹ́ sóhun ọ̀kẹ́ àìmọye ló kù tó lu àwọn ṣe ti gbọ́ báyìí ìgbẹ̀yìn ayé lẹ́wà Jésù ti dé tó ti wà nítòsí nílùú Èkó sì kọ́ ti jáde pé òun ni Kristi náà ó ti ń pín àmì kí ni mo wí ó ti ń pín àmì gẹ́gẹ́ bí ìwé mọ́ ṣe sọ ó lóun ni Kristi náà. ẹ̀yin bàbá mi owó là ń lé o owó là ń lé o ṣùgbọ́n Kristi ti dé tán Kristi ti dé tán. ilẹ̀kùn ògo rẹ̀ tì mẹ́ṣẹ̀. ilẹ̀kùn ògo rẹ̀ tì mẹ́ṣẹ̀. ohun èrí kò lè wọ bẹ̀. ohun èrí kò lè wọ bẹ̀. láti bẹ́wà rẹ̀ jẹ́. láti bẹ́wà rẹ̀ jẹ́. lébùté dáradára ni. lébùté dáradára ni. a kò ní gbúrò ègún mọ́. a kò lè gbúrò ègún mọ́. mímí wọ́n wà níbẹ̀. wí mi ṣe fẹ́ wà níbẹ̀. ta ni òde bẹ́ẹ̀ onírẹ̀lẹ̀. wọ́n bọ̀ kò tó lè lo wà níbẹ̀ àfi tó bá jáwọ́ níṣẹ́ búburú ìwọ wo ni alákọ̀ọ́gbá
ìwọ wo onítọ́ pẹ̀ lóníṣọ́jí tó o tún gbàyàwó ẹ tó pè ẹ́ ó dẹ ló fẹ́ wà níbí báyìí kò sáàyè àwọn gbọ́dọ̀ má bàrà aṣọ òdodo ọ̀rọ̀ nígbà tó ń pẹ̀ lóníṣọ́jí tẹ́ ẹ tó bẹ̀ lálejò kò tún gbé ìyàwó ẹ̀ sá lọ ṣé tó máa wà níbẹ̀ nínú màmá rẹ̀ kó lè pẹ̀lú ilẹ̀kùn ògo tì mẹ́sẹ̀ níwọ̀n ìgbà tó o bá ṣì ń jẹ́ wòlíì kó táfà lóyàn ó lọ́bì kọ́kọ́ igi ìdáná ni ẹ kí ni mo igi ìdáná ni ó rébi kọ́kọ́ tí o bá funfun báyìí tí àbàràmọ́ bá ti yí aṣọ ìmọ̀ ẹ lọ́rùn àdánù ńlá ni mo bẹ gbogbo ẹ má jẹ́ rìn rìn kí ìrìn àjò wa láì kó má bàa jẹ́ àdánù. Ta ni yóò débẹ̀ onírẹ̀lẹ̀? Ta ni yóò débẹ̀ onírẹ̀lẹ̀? Tó fi ìbẹ̀rù sí Olúwa. Ẹni tó bá fi ìbẹ̀rù sí Ọlọ́run rẹ̀ ni. Tí wọn kò náání ayé. Tí wọn ò náání ayé. Àwọn tá a fẹ̀mí mímọ́ tọ́. Àwọn tá a fẹ̀mí mímọ́ tọ́. Àwọn tó rìn lọ́nà tó. Àwọn tó rìn lọ́nà tó. Àwọn ni yóò wà níbẹ̀. Ṣẹ́gun tó máa wà níbẹ̀. Ẹ wo orílẹ̀-èdè àgbáyé bó ṣe rí. Ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe dóríkodò. Ẹ wo orílẹ̀-èdè Nàìjíríà. Ohun tí wọn bá fi 50 ọdún bàjẹ́ ṣọ́ lè fọdún kan tún ṣe. Kò ṣe ṣe ìgbẹ̀yìn ayé la wà. Ẹ wo ohun tí gàrí ń sọ. Ẹ wo ohun tí ráìsì ń sọ. Símẹ́ǹtì ti di 80. Ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ ká ṣàkóso torí mi táwọn. Bàbá mi ti mú láti rẹ̀ fulẹ̀. Àwa lè sọ nípa rẹ̀ dáadáa. Bàbá mi tó sì mú lè sọ nípa wọn dáadáa mi ò kì í ṣe mọ́ bí. Ṣùgbọ́n má lọ má bọ̀ wákàtí ni láti dúgà sí. Èmi àti rẹ ló kù sí lọ́wọ́ o. Ẹ̀yin bàbá mi, iṣẹ́ wa ò ní jóná o. Iṣẹ́ wa ò ní jóná o. Ẹ jẹ́ ká tètè ṣàtúnṣe. Ẹyẹ ńlá lọ lómi àràbà ńlá wo lóko ẹ̀gàn. Ẹyẹ ńlá lọ láàrin ẹyẹ erí ṣubú kò lè dìde. Bàbá lọ. Emmanuel lọ. Ó dárìnà kó. Ó tún dọjọ́ àjíǹde. A ó rojú Olúwa. Lókè ayọ̀. A ó b'Olúwa gún wá. Kókó tó pọ̀ rárá. Olùfẹ́ máa sùn kó sì máa sinmi. Gbòmìnira àyà olùgbàlà rẹ̀. Abẹ́ ọ̀dùn gbọ́ Jésù bẹ́ ọ̀dùn. Sọ̀rẹ́ sọ̀rẹ́ sọ̀rẹ́. Torílẹ̀-èdè lẹ́mù mo kí yín ẹkún yín kalẹ̀ lọ́dọ̀ mi o. Ọ̀rọ̀ mi torí òdorí bọ Emmanuel tó lé lógbó. Adúpẹ́ lọ́wọ́ Olódùmarè bàbá mi. Mo ti kọrin lọ́jọ́ rọ̀jọ́ nítorí àkókò tá a ní. Tí mo fi sọ wípé ayé láti àmọ́. Ayé láti àmọ́. Ẹ wo ayé láti àmọ́. Ẹni ọdún yóò yẹ. Ayé láti àmọ́.
Mo ti parí lọ́jọ́ kan tí mo fi sọ pé ọmọ kéré o ọmọ tó ṣe ọmọ kéré ọmọ tó ṣe. Àbẹ̀wò ọmọ lè ní oṣù wá. Ọmọ kéré ọmọ tó ṣe ọmọ kéré ọmọ tó ṣe. Àbẹ̀wò ọmọ lè ní oṣù wá. Ẹ bá mi ṣe dáre wá lọ́wọ́ ni ọkọ̀ tó ṣe bá mi ṣe dáre oṣù wá ní mọ́tò kéde bá mi ṣe dáre wá. Ìmọ̀ bá mi ṣe dáre Emmanuel tó lè lé owó ọmọ kéré o ọmọ tó ṣe ọmọ kéré ọmọ tó ṣe. Àbẹ̀wò ọmọ lè ní oṣù wá. Ọmọ kéré ọmọ tó ṣe ọmọ kéré ọmọ tó ṣe. Àbẹ̀wò ọmọ lè ní oṣù wá. Ó jagun ó bólú o. Ó jagun ó bólú o. Emmanuel ìjà ìrìnàjò rẹ̀ o. Ó jagun ó bólú 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 o. Emmanuel ìjà ìrìnàjò rẹ̀ o. Ó jagun ó bólú o. Ó jagun ó bólú rẹ̀ ẹ wá wo mágálì jàjàjàjà bí ẹlẹ́dàá rẹ̀ o. Ó jagun ó bólú ó jagun ó bólú ó jagun ó bólú ó jagun ó bólú.